Ah, ẹ kú ẹ káàsán, ẹ káalẹ́, ẹ sì kú ojúmọ́ ní gbogbo ibikíbi tí ilẹ̀kílẹ̀ tẹ́ bá wà. Àwọn pé bó ti rí ń bí kọ́ ló rí ní ààbò míì. Ọlọ́run ọba Elédùmarè tó jí wa sáyé lónìí yóò jẹ́ káwa náà rájé jẹun. Ajé ò fi ilé wa ṣe bùgbé. Ajé ò fi ọ̀dẹ̀dẹ̀ wa ṣe bùjókòó lágbára lọ́wọ́ Elédùmarè ọba dániwáyé. Ẹ rí lórí ọ̀rọ̀ tá à ń bá lọ náà la wà. A sọ̀rọ̀ nípa àyànmọ́, àfọwọ́fà. Ibẹ̀ la bá dé ká tó yàbàrá sórí ọkùnrin onífá kan tí mo fi ọ̀rọ̀ rẹ̀ ṣe àkàwé ní ìjẹta sánà. Mo kàn fẹ́ ká fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ wo ní lórí ọ̀rọ̀ àfọwọ́fà. Èèyàn kan ní sọ̀rọ̀ pa kádàrá, onífá ni. Ó wá tẹnumọ́ kádàrá yìí, ó sọ fáá, but pẹ̀lú ìmọ̀ àti ìrírí òun lèèyàn máa fi handle ìrìn àjò ayé. Ìrírí yìí òun ni ó mọ bàbá tiwa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn tí wọ́n fi máa ń ṣàkàwé lórí ọ̀rọ̀ àyájọ́. Ìrírí ló mú àyájọ́ wá. Nítorí pé ní àyá ọjọ́ lò ní tó ti ṣẹlẹ̀ rí níbì kan, wọ́n wàá máa fi wé tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìnyí tó bí àyájọ́ nù. Àwa ò mọ ìgidì pa púpọ̀, a sì mọ fọ́ pa. Tẹ bá rántí nínú àwọn ọ̀rọ̀ àwọn bàbá wa, wọ́n ní ìkíní yìí nígbà tí Ọ̀rúnmìlà ń lọ sí òde Ìrànjé, ó pàdé kinní kan ní Ìkóríta Mẹ́ta Ọ̀sààlà. Àwọn nǹkan yẹn àfiwé ni pé n tó ti ṣẹlẹ̀ s'Ọ̀rúnmìlà rí. Wọ́n wá máa sọ pé tó bá jẹ́ pé lódodo ló bá ṣẹlẹ̀ s'Ọ̀rúnmìlà jọ́nà lọ́hùn tí ń báyìí wá tún ṣẹlẹ̀, kí n ta tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kó rí báyìí. Àyá ọjọ́ ni tí ó sì rí bẹ́ẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ àtàṣẹ. Òun náà ni àwọn tí máa forecast tí wọ́n ń pè ní forecast táwọn náà máa ń lò. As an accountant tí mo jẹ́, tí a bá ń ṣe ìṣirò owó ní oṣù tó kọjá lọ, bóyá ńgbà tá a ṣe bí tá a tajà ní company tí a ti ń ṣiṣẹ́, bóyá ní irú oṣù tó kọjá lọ December ni, a ṣe business apá bí 40 million. Tó bá di December ọdún yìí, àwọn nǹkan tó fún wa ní challenges nígbà yẹn, bóyá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fi get irú owó yẹn a nílé tí December bá ti ń bọ̀, a wá plan pé okay o, ẹ make sure pé jẹ́ kí turkey pọ̀ nílé o, ẹ make sure pé jẹ́ kí irú àwọn nǹkan báyìí kó pọ̀ nílé o ká lè rí ta dáadáa, so that a lè make you over. Àwa project òun náà ń pè ní focus. Àwa project pé okay o, tá a bá ní àwọn nǹkan yẹn ńlẹ̀ tán, possibility wà ká make 80 million. Ìlọ́po ń tá a rí last year, pé I prepare fún last year ni ló jẹ́ a rí iye tá a rí, ṣùgbọ́n léyìí tá a prepare fún possibility wà ká make iye báyìí. Àyá ọjọ́ ni, àyá ọjọ́ tó kọjá àyá lò. Ẹni tó bá ti wà nírú situation báyìí rí yóò mọ ìtumọ̀ kádàrá, àfọwọ́fà àti àyànmọ́. Àwọn èèyàn
tó jẹ́ onímọ̀ kíní ìṣókòkò sọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ túmọ̀ ihun tí ń jẹ́ kádàrá ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ ìtumọ̀ àyànmọ́ wọn ò mọ ìtumọ̀ àfọwọ́fà kí ni ń jẹ́ àfọwọ́fà gan ǹjẹ́ lódodo làfọwọ́fà gan wà ẹ mọ̀ bá mi ká lọ. nínú ìrìn àjò ayé pàápàá jùlọ àwọn tó jẹ́ onímọ̀ ní ìlànà ẹ̀sìn wọ́n nígbàgbọ́ pé kádàrá ń bẹ pé a ti ṣáájú even nínú àwọn nínú ẹ̀sìn Islam ìgbàgbọ́ wà pé nínú àwọn tírà kan tí a rí kà tí Ọlọ́run ti sọ̀rọ̀ pé 1000 years kó tó dá èèyàn lòun ti dá kádàrá tí ó lò báwọn ní tírà kan ṣe kọ́nù wọ́n ṣe sọ́nù ṣùgbọ́n tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé àsọdùn ni àsọdùn Ọlọ́run tó wà lókè ó ní ẹ wá mi dáadáa kẹ́ ẹ lè bá a mọ̀ mí ṣùgbọ́n ǹjẹ́ gbogbo èèyàn tó wà láyé lè mọ Ọlọ́run tán gbogbo èèyàn tó wà láyé ò lè mọ Ọlọ́run tán ẹ lè mọ tán ibi tí wọ́n bá mọ̀ dé ni ọ̀ọ́fì ilẹ̀ ẹlòmíín náà bẹ̀rẹ̀ tiẹ̀ láti bẹ̀ bó ṣe rí nù torí ìhà tọ́lọ́run bá kọ sí wọ ó lè má kọ sí mi ìdí nù tí ìrìn àjò wa ò fi papọ̀ ìdí nù tí ìrìn àjò oníkálukú wa tí ò fi papọ̀ ẹ wá jẹ́ kí n burst brain yín tí Ọlọ́run bá tí bá ń lo nǹkan kan lọ́wọ́ nínú ìran kan àwọn èèyàn kì í mọ̀ pé allocation lọ́lọ́run máa ń lò ilé táwọn oníjọba àwọn tó wà ń jọba tí wọ́n fi ń ṣètò ìlú òun náà lọ́lọ́run náà fi ń ṣètò ayé allocation ni lára àwọn nǹkan tí Ọlọ́run ń lò òun làwọn ìyá mi wà tá à ń pè ní ìyá mi àjẹ́ àwọn ìyá mi ẹlẹ́yẹ òṣòro ní mọ̀gà àwọn apanimọ̀hágún olókìkí òru àwọn ni àwọn Yorùbá gbàgbọ́ pé àwọn náà wà ní dìpátímẹ́ǹtì yẹn ṣé ẹ mọ̀ pé gbogbo ayé ló gbà pé wọ́n wà ní dìpátímẹ́ǹtì yẹn tó tọ́ tó fi dọ́dọ̀ àwọn òyìnbó tó fi dọ́dọ̀ àwọn òyìnbó náà ń gbà pé àwọn èèyàn kan bẹ tọ́lọ́run fagbára ayé lé lọ́wọ́ wàláì torí kò sí bá ṣe sọ̀rọ̀ pa kádàrá tà ní sọ̀rọ̀ pa wọn kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá tẹ́ ẹ bá wọnú kádàrá ẹ wọnú ilé àwọn ìyá mi ẹlẹ́yẹ lọ kò sọ́gbọ́n tẹ́ ẹ bá wọnú kádàrá ẹ fọwọ́ kan láàlú ògiri òkò ẹ tọwọ́ bọ ìrìn àjò rẹ̀ kò sọ́gbọ́n àwọn ní ìrìn àjò kádàrá ń bẹ lọ́wọ́ wọn. kéèsì tí mo gbé dání kéèsì tó nípa ni ọ̀rọ̀ jáde ń bẹ gan o ọ̀rọ̀ máa jáde ń bẹ ṣé ẹ mọ̀ pé mi kì í lò ju 35 minutes 30 minutes lọ highest ṣùgbọ́n ọ̀rọ̀ jáde níwọ̀n bá péréte nígbà tí Ọlọ́run pẹ̀lú àkóso ayé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kádàrá ìgbà kéèyàn ó gbà fọ́lọ́run lèèyàn gbà pé kádàrá tòun nù àyànmọ́ ṣé mọ̀ pé báyé tá a wẹ àwọn èèyàn kan àwọn ìgbà wọn ò ní gbà òun ló mú àkọmọ̀nà táwọn ọmọ Nàìjíríà sọ lọ́dún yìí pé no degree for anybody tẹ́ ń gbọ́ slang tẹ́ rọra wò yẹn atẹ́gùn ló gbé wá o bí ní àjọ ayé ṣe rí nìyẹn bí ìrìn àjò ayé bó ṣe rí nù ọ̀pọ̀lọpọ̀ ojú táwọn èèyàn fi ń wò erémọdé bọ́lá ṣe dá ẹ̀mí àwọn èèyàn kan nù mindset ẹlòmíì gbogbo nǹkan nílé ayé rẹ̀ yóò mú bíntín
mindset ẹlòmíì gbogbo nǹkan lé ayé rẹ̀ yóò mú síríọ̀sì ṣùgbọ́n wọ́n á kú bí wọ́n ṣe rìn tí n tó ń bá ń tẹ̀ tí ó fi tẹ̀ ó kù sí ọ lọ́wọ́ tí ọba dọ́dọ̀ àwọn onímọ̀ nípa ẹ̀sìn àwọn máa gbé ẹ̀sìn kalẹ̀ ohun tó yìnbó lò fún un láti lè jẹ́ ká má bàa wádìí ohun gbogbo jù sódà tó bá débì kan ọ̀ pàtì ọ̀ wà máa wo àkóso ayé rẹ lọ bó ṣe fẹ́ rìn. mo sọ ọ̀rọ̀ kan ní orí ìkànnì yìí bí ọdún mélòó sẹ́yìn tí mo ní pé àwọn ọmọ tí wọ́n bí ní 80s láti bí 84 85 wá sókè wọ́n rí ire gbámú ju àwọn ọmọ tí wọ́n ti bí ní 70s lọ. kì í ṣe pé àwọn 70s náà lówó kì í ṣe pé wọn ò jẹ́ èèyàn o ṣùgbọ́n ìtalasàṣà wọn lórí àti jẹ́ èèyàn yàtọ̀ síra wọn. ọ̀rọ̀ tí wọ́n fi bọ́ àwọn ọmọ 70s ni pé wọ́n fi ìbẹ̀rù àtẹ̀sìn sínú ayé wọn ṣùgbọ́n àwọn ọmọ tó wà ní 80s 90 especially àwọn ọmọ tó bí 1990 wá sókè kò sí ìbẹ̀rù nínú ayé wọn tẹ́ bá lọ wò wọ́n dáadáa ìgbà tí wọ́n bí àwọn ìràwọ̀ tí ń rúrù lọ́wọ́ ń gbà yẹn kò sáàyè fún ìbẹ̀rù chance ni àwọn máa ń they take chance tí opportunity bá ti wá báyìí wọ́n tẹ̀lé ṣùgbọ́n àwọn tí wọ́n bí 70s tó opportunity bá wá wọ́n ṣé kíní yìí ò ní la ẹ̀mí mi lọ ìbẹ̀rù yẹn kéde ẹ̀ ṣe pé àwọn ni wọ́n dédé bẹ̀rù níbi tá a bá ti ń wá dín nǹkan káàkiri tí ń pàdé àwọn èèyàn àwọn onímọ̀ wọ́n mọ̀ sọ àwọn nǹkan kan òun ni ó sẹ́ẹ̀tì máìndì yín fún yín ibi tí bẹ̀rù ti bẹ̀rẹ̀ nínú ayé àwọn èèyàn kan nù wọ́n wàá jókòó lé ní tí ò dáhùn ni wọ́n máa pè ní kádàrá àwọn òun ní kádàrá tòun ní kíni ń jẹ́ kádàrá ẹ dákun tó bá jẹ́ kádàrá ni obìnrin ò ní rí ọkùnrin tí ò lówó lọ́wọ́ kó fi ilẹ̀ kó wá olówó lọ. tẹ bá rà àwọn ará jọ̀hún àwọn ìyá wa jọ̀hún ọkùnrin tí ò lówó lọ́pọ̀lọpọ̀ wọ́n fẹ́ wọ́n wá ń pè ń kádàrá tiwọn analysis tí mò ń bá bọ̀ nìyẹn o. ṣùgbọ́n àwọn ọmọ òde òní tó ò bá ti lówó lọ́wọ́ if wọ́n lè máa rí òhò ẹ̀ tí ò fi sá lọ mọ́ ọlọ́tọ̀ tí ò fi ní ṣe tiẹ̀ mọ́ nígbà tó ò bá ti rówó ná báwọn ọmọ òde òní ṣe rí nù púpọ̀ wọn ní gbádùn ọkọ ju àwọn ará jọ̀hún lọ nǹkan táwọn ará jọ̀hún kàn ní ni pé sùúrù tí wọ́n ní látara sùúrù ọlọ́run yọ ọmọ jáde tó ń jọmọ tó lè gbìyànjú ìgbìyànjú yẹn ni bàbá àti ìyá rẹ̀ wá ń jẹ tí wọ́n rí pé èrè sùúrù tàwọn nù ṣùgbọ́n àwọn ọmọ òde òní já wọn lè live life bẹ́ẹ̀ ní àtijọ́ púpọ̀ nú àwọn ará jọ̀hún ọmọ ní máa ń sin wọ́n ayé tá a wà lénìí púpọ̀ nú àwọn ará àsìn yìí bàbá ní í sìnkú ọmọ rẹ̀ báyìí nítorí pé àwọn ọmọ ti take a chance wọ́n ti fayé lẹ̀ wọ́n ti lọ wọ́n ti parí ìrìnàjò tiwọn wọ́n dẹ̀ fi nǹkan lẹ̀ fún bàbá àtìyá tí ó máa jẹ àtọmọ táwọn náà tóbi ìyàtọ̀ tó wà nínú ìrìnàjò yẹn nìyẹn èmi fẹ́ kẹ́ wò dáadáa ni kí ni wọ́n wá ń pè ní kádàrá tá a bá gbà pé kádàrá wà kò yẹ ká máa so oògùn owó àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń lé oògùn owó kiri wọn kò yẹ kí wọ́n máa ṣe kó máa jẹ́ fún wọn ẹnìkan ló jókòó tó wò sòsòsò pé òun sì gbọ́njú báyìí sẹ́ àtòsí lára bàbá àtìyá tó bí òun wá ronú pé ìrìnàjò tòun ò gbọ́dọ̀ gbàbẹ̀ ìdí mò ń sọ nìyẹn o pẹ̀lú ọ̀làjú tí ń bá ayé lójoojúmọ́ ń ba àwọn ìmọ̀ yẹn jẹ́ ìmọ̀ pé kí ẹ máa gbà pé kádàrá wà ọ̀làjú ń bà á jẹ́ lójoojúmọ́ àfẹni tí ò bá ní ìròrí tí ò bá ayé tí ń lọ yìí tí ò bá rìnrìn àjò ni ó mọ̀ gbà pé nǹkan ti sọ láti 5,000 years sí yẹn exist lẹ́nu. ìdí nìyẹn tí mo ṣe mú ọ̀rọ̀ yìí wá because àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ àwọn ọ̀rọ̀ tó lè máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn èèyàn ni wọ́n ń gbé wá
kò jẹ́ àwọn èèyàn up. China tá ń pariwo lénìí tó wá di nǹkan sí gbogbo ayé lọ́rùn. China ti wà nínú òsì àtòsí rí nínú ìpọ́njú ayérayé. Wọ́n wá bímọ jọ sínú ìpọ́njú yẹn. Àwọn náà pọ̀ jù láyé. Nígbà tá a jagun Second World War tán ní 1945, ọkùnrin kan bẹ ní China, wọ́n ń pè ní Mao Zedong. Mao Zedong yìí ló wá resign future Chinese. Ó wá set mind wọn in a positive way wípé ẹ má jẹ́ kí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì bá yín wípé ẹ lè dá nǹkan lórílẹ̀ àlàyé. Ẹ lọ múra sí iṣẹ́, struggle continue. Gbogbo ọ̀dọ́ ìlú yẹn ọjọ́ márùn-ún ni Mao Zedong máa fi ń ṣe ìwé jáde, ìwé pélébé tí fi ń bá wọn sọ̀rọ̀, tàbí kó organize assembly tí ó pe àwọn èrò jọ tí ń bá wọn sọ̀rọ̀ wípé ẹ tẹpá mọ́ṣẹ́ yín, Ọlọ́run ti lẹ́yìn ilẹ̀ pọ̀ jù láyé, ẹ wá jẹ́ kí ìwúlò pé ẹ pọ̀ jù ẹ jẹ́ ó jáde látara yín. Yín tó jẹ́ Chinese up nìyẹn dẹ̀ ní táyé ò lé wọn bá mọ́. Ṣé ẹ ti rí báyìí sìn? Káwọn náà wá gbà pé kádàrá àwọn ni káwọn ọmọ kí yàtọ̀ sí ó máa jẹ wọ́n. Ṣé ẹ mọ̀ kó wọn ní kúrò lóko ẹrú? Ìdí rẹ̀ rèé, èmi ò bá gbogbo èèyàn sọ̀rọ̀ Nàìjíríà o, èmi ń bá àwọn ọmọ ìyá mi Yorùbá ni mò ń bá sọ̀rọ̀. Ẹ ti set mind yín láti lẹ̀, ẹ̀yin sì lẹ́ ń tayọ nínú ìran tí ń bẹ lórílẹ̀‐èdè aláwọ̀ dúdú. Ìran Yorùbá ní ń jalamba lókè, òkè láwà. Ìwọ̀n afẹ́ ká dẹnilẹ̀. Ẹ má ronú bí àwọn aráabé. Ẹ dìde, ẹ jígìrì. Ibi tẹ́ ẹ bá tadé tọ́lọ́run bá fi gba ẹ̀bùn tó fún yín lọ́wọ́ yín, ìyẹn ẹ̀mí yín, láti kí yín pé ẹ kú iṣẹ́. Ṣùgbọ́n ìwọ tó o bá jókòó tó o rò pé orí ìjókòó ní orí rẹ ó bá ọ̀ǹtara rẹ ní o, pé kádàrá rẹ ni, kò sí ti ń jẹ́ kádàrá o. Ibi tí mò ń bọ̀rọ̀ mi lọ nìyẹn, kò sí nǹkan tí ń jẹ́ kádàrá. Ìgbìyànjú ló wà. Ìgbìyànjú. Kò sẹ́dá tó lè sọ pé bí ìgbìyànjú rẹ̀ ó ṣe dàrí. Èyí tí mo gbà gbọ́ nínú kádàrá ni pé òdùnwọ̀n tó o bá rí ṣe kó o tó kú lórílẹ̀ àlàyé ní kádàrá rẹ̀. Òdùnwọ̀n tó o rí ṣeun kádàrá tiẹ̀ nù. Kì í ṣe àìníláárí wọ́n ń pè ní kádàrá o. Kì í sì ṣe láárí níní kéèyàn níláárí láyé, òun ni wọ́n ń pè ní kádàrá. Ìgbìyànjú oníkẹ́ẹ̀jẹ́ ó jẹyín lógún. Mo sọ fídíò kan tí mo ṣe ní December, mo ní ẹ múra gidi gan, ẹ má wòran, ẹ sì má sùnlé. Ẹ múra bí ẹni tó wálé ayé wá jagun, kẹ́ lè bá débi tẹ́ ń lọ. Ìran kan bẹ nínú ìran tó wà Nàìjíríà yìí tí wọ́n gbà pé kádàrá àtàwọn nu ìran Haúsá. Ẹ rí i pé Fúlàní tayọ láàrin àwọn Haúsá gan. Àwọn Fúlàní Báàní àjàgbà ìran Fúlàní o. Báàní kájàgbà. Tí Fúlàní bá tọrọ àyè kékeré lọ́wọ́ yín pé òun kẹfẹ́ máa sin àwọn ewúrẹ́ wọn, kẹ fún ní àyè kékeré kan kóun ti máa sin ewúrẹ́, sin màlúù. Nígbà tí ó bá fi lo ọdún mẹ́wàá ń bẹ̀, gbogbo tíra nǹkan tí ó máa bò mọ́ bí ilẹ̀ yẹn, bí odidi ìlú yóò ṣe di tiẹ̀ ni yóò máa wá. Ṣé kádàrá nù? Tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nù o. Bí àyè yẹn ó ṣe di titi ẹ̀, gbogbo bí tí Fúlàní ti jọba lénìí nílẹ̀ Haúsá, àyè aláàyè ni wọ́n ti jọba. Wọ́n jàgbà lọ́wọ́ àwọn tó nígbà táwọn èèyàn sùn lé ni wọ́n jàgbà lọ́wọ́ wọn. Ẹ wo nǹkan tó transpire láàrin Álímì àti Àfọ̀njá. Wọ́n mú Álímì, mú Àfọ̀njá, gbé jókòó, ó parọ́ fún pé a ṣe báyìí, a ṣe gbá, a ṣẹ̀yìn, a dùn tì ọ́. L'Àfọ̀njá ṣe dá àwọn èèyàn tiẹ̀ nù. Ṣùgbọ́n torí pé bọ́lọ̀ ṣe dá àwọn ìran Fúlàní nìyẹn, wọn ò ní báyàn ṣọ̀rẹ́ kí wọ́n má dà ọ́. Gbàgbé, wọ́n dà ọ́. Bọ́lọ̀ ṣe dá omi tí wọ́n nu.
wọn a máa sọ ìyàwó ìyàwó di tiwọn, wọn a máa sọ ọmọ ọlọ́mọ di tiwọn, kò sí tí wọn ò lè ṣe. Ilẹ̀ onílẹ̀ tó ṣe wá jẹ wọn lógún jù wọn ó gbà á, ó sì tún sọba láwọn ọmọ rẹ lórí tó bá ṣọ́ra, ẹ̀mí rẹ ó tún lọ sí i. Báwọn ṣe rí nínú ìfẹ́ tàbùkù wọn, mò ń sọ bí àwọn èèyàn ṣe máa ń ronú. Wọn ó dẹ̀ hijack ẹ̀ mọ́ yín lọ́wọ́, kò sí ní tẹ́sí. Òun ló sọ àwọn Haúsá dèrò ẹ̀yìn dèní. Tẹ́ ẹ bá ń wọnú agbára èèyàn Haúsá gan, ìran wọn ṣé wọ́n fẹ́ kú mọ́? Ìran Haúsá gangan tàjọjọ ní Nàìjíríà yìí ṣé wọ́n fẹ́ kú mọ́? Mélòó lẹ dá mọ́? Àwọn tẹ́ ẹ̀ mọ́ gbọ́ orúkọ wọn ní power, Haúsá ni wọ́n, Ganduje Fúlàní ni wọ́n, Ganduje Fúlàní ni kí náà ń gbókò ẹ̀ El-Rufai Fúlàní ni, Baba Buhari Fúlàní ni, gbogbo wọn tẹ́ ń rí lẹ́nìí Fúlàní ni wọ́n. Báà ní àjàgbà ní Fúlàní, they don't take shit. Fúlàní don't take shit. Ẹ bá kó bọ́ǹbù 1 million sórí kẹsọ pé ẹ ní jẹ́ káwọn èèyàn wọn ó wọ ọ̀dọ̀ yín, wọn ó wọ bẹ̀. Agbára sì ń bẹ lọ́wọ́ wọn dọ̀la, agbára ayé ń bẹ lọ́wọ́ wọn. Àwọn nìran kan tí mo rí pé ní Áfíríkà tí wọ́n bá ń fẹ́ tipátipá wọn ò fi rí. Bí ìran Fúlàní ṣe rí nù. Ìran Ìgbò, ìyìn tí ń kó ìran Ìgbò jọ ní orí bíbọ. Ìran Ìgbò bìlíìfù náà kí wọ́n borí. Ọlọ́run dẹ̀ ń tara bẹ́ẹ̀ ń gbàdúrà wọn. Àwọn náà yìí give down, wọn à ń sẹ́mi tá máa ń lé nǹkan. Ẹ lọ wòran Ìgbò dáadáa. Kódà kó jẹ́ nǹkan kíkan náà wọ́n sọ dọjà, wọ́n sọ dowó. Kódà kó jẹ́ yẹ̀pẹ̀ lásán lórí, yóò bẹ̀rẹ̀ sí ní sọ dowó ní ìsìn tí ó mọ̀ sí lówó. Tó bá rí pé àdúgbò kan tó ń wà pure water ní ìṣòro wọn ń bẹ, yóò lọ kó pure water wá ń gbòòrò, yóò á máa tà ń bẹ̀. Kó wá gbà pé kádàrá tó ń ní. Ìmọ̀ fi kádàrá bọ́ àwọn èèyàn, ìmọ̀ sọ àwọn èèyàn sínú òkùnkùn ayérayé ni. Kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Ìgbìyànjú ìní ó supasíìdì kádàrá. Ìgbìyànjú àìdúró ni Yorùbá ń pè ní ijó. Even kan máa lùlù ń sìn, kọ́kàn máa mì báyìí, kọ́ máa ṣe báyìí, ìwọ náà ti ń jó. Kì í ṣe dandan ní kọ́ kó mọ́lẹ̀. Ní Yorùbá ṣe máa ń sọ pé àìdúró ni jó. Ẹ má jẹ́ káwọn èèyàn ó fi kádàrá bọ́ yín mọ́. Oríire táwọn èèyàn dẹ̀ máa ní allocation ni látọ̀dọ̀ Ọlọ́run. Allocation ni. Ọlọ́run yìí sì fún yàn ní allocation yẹn direct. Yóò gba ibìkan dọ́dọ̀ yín ni. Púpọ̀ nínú àwọn tí sì máa ń jẹ́ ká allocation yẹn dọ́wọ́ èèyàn láyé ni ìyá tá a bá tara rẹ̀ jáde. Allocation ìran kọ̀ọ̀kan ń bẹ lọ́wọ́ ìyá tó bí wọn. Allocation ìran kọ̀ọ̀kan ọwọ́ ìyá tó bí yín l'allocation ìrìn àjò ayé yín wà. Ní jọ̀njọ̀n mo fẹ́ sọ̀tọ̀ kékeré kan kó tó di pé táìmù ó lọ. Ọkùnrin kan bẹ tí mo mọ̀ dáadáa tó dé close mọ́ mi. Nígbà tí allocation lé tí wọ́n ó dé nínú gbìyànjú, ó kàwé, wọ́n ṣe níwọ̀nba nínú ilé yẹn. Ọlọ́run wá ti allocation wọn, ó ti sọ́wọ́ ẹni tí mò ń sọ yìí. Ṣùgbọ́n gbà tó dé lárí tí owó dé, kò mọ̀ pé allocation tán fi sọ́dọ̀ òun títa àwọn àbúrò rẹ̀ àtẹ̀gbọ́n rẹ̀ ń bẹ ń bẹ. Tọ́lọ́run bá tó bá gbéyàn kan dìde nínú ran tó bá fa allocation wọn lé lọ́wọ́, pé allocation lé títí ń rè o lọ́mọ lò. Ẹlòmíì wà rò pé gbọ́n inú tó ń nìkan ló ń fi achieve. Yóò bá sá kúrò láàrin àwọn ẹbí rẹ̀, yóò bá lọ́mọ adágbádùn lẹ́yìn odi. Ṣùgbọ́n kò mọ̀ pé Ọlọ́run ọba tí máa béèrè nǹkan lọ́wọ́ èèyàn ni. Yóò padà gba allocation yẹn lọ́wọ́ rẹ̀ tó bá ti rí, tó rà déhùn ni wípé kíní yìí àwọn ọ̀ràn rẹ̀ ló ní, ṣùgbọ́n ìwọ ni custodian. Tó bá ti di pé òun lò ń lòkulò, wọ́n ó gbé kúrò lọ́dọ̀ rẹ̀. Ọlọ́run yìí wá sọ bá a kà, kò ní gbé lọ́ọ̀ràn mi o. Inú ilé yín náà ni ó tún jù sí again. Tó bá di pé èèyàn náà ò tún máa lò, yóò wá lọ hang ẹ̀ fún yín síbì kan. Ẹnì kankan ò ní dálà yẹn lò, yóò gbé pamọ́. Díjọ́ tí ọmọ kan tí ìyá rẹ̀ ó ṣe dáadáa, torí ìyá ni máa ń ní allocation yẹn. Ẹ̀yà tí ìwé rẹ̀ bá sì mọ́, tí ìwé rẹ̀ clear dáadáa, tí inú rẹ̀ funfun, ẹni wọ́n máa fún allocation yẹn. Wọ́n ì dédé fún yàn.
ìṣẹ̀lẹ̀ ṣe débẹ̀. Ìdí nù tí mi ń sọ̀rọ̀ pé tó bá jókòó lé kádàrá ilé ó ṣùgbọ́n ń bẹ̀. Wàláì allocation yìí ni wọ́n wà á gbé, wọ́n wà á dá dúró, wọ́n lè dá dúró di ọmọ mi tí ń bọ̀ ní 20 years time. Wọ́n hang allocation yẹn tó bá wá dìgbà tọmọ yẹn dé tí ìyá rẹ̀ ti ṣe dáadáa síwájú Ọlọ́run tán ti yẹ̀wé rẹ̀ wò. Kódà nígbà tí wọ́n ń lo dáwọ́là yẹn lọ́wọ́ wọ́n lè má ti fẹ́ ìyá yẹn níyàwó sínú ilé yẹn, ṣùgbọ́n lọ́wọ́ ti rí pé ìwọ yìí la fẹ́ lò, inú ilé ńlọ ti lọ́kọ. Ó lè má ní intention àti marry ń bẹ̀, bóyá àwọn méjèèjì kan sún mára wọn, wọ́n lè má ti marriage. Yóò dẹ̀ lóyún yóò máa bí ọmọ. Ọmọ yẹn ni Ọlọ́run á máa rí, Ọlọ́run máa rí máa lọ́wọ́ kò ní mọ̀. Wọ́n yìí rí kádàrá ọmọ tí ó sórí ire ayé yìí rí. Mo ń bọ̀ wá sórí ìyẹn ọ̀tọ̀ ni. Jẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ ológo, mo ń bọ̀ wá bẹ̀. Ọ̀rọ̀ tí mo sọ ń sìn yóò jáde ńbẹ̀. Wọ́n wá gbé allocation yẹn dé ọmọ òun. Ó lè wọ 15 years. Àwọn tó bá ní ojú inú wọ́n ti máa rí lára ọmọ yìí pé ìkankan lọ́mọ yìí ó jẹ́ nínú ilé ìbọn wọn ní ti mọ bí ó ṣe rìn. Bọ̀ àwọn tó lójú inú tó ní làákàyè wọ́n ti máa rí. Allocation yẹn wọ́n wá sọ̀kalẹ̀ fọmọ yẹn pátákókó bá tó. Yóò wá máa lo dáwọ́là yẹn wọ́n á rí pé inú ilé again pé bó ṣe rí ńgbà àti lágbájá náà ní. But òun wọ́n ti sọ tán àwọn aṣáájú wọn fún pé n tó bá lágbájá jẹ́rè ahun kì í ṣàánú, kì í tọ́jú ẹbí, kì í tọ́jú ara ó sá lọ kó ń lé òun ni òkè náà yóò ṣe pẹ́ lọ́wọ́ rẹ̀. Òun wá gbọ́n tiẹ̀. Mo rẹ́ni ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan tí mo ní dáwọ́là wà lọ́wọ́ rẹ̀ tí ó mọ̀ pé dáwọ́là yẹn ń torí àwọn ọmọ ìyá rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ ní àwọn àbúrò rẹ̀ àtẹ̀gbọ́n ń dá dáwọ́là yẹn lò. Ìyá tó bí o lọ Mọ́kà títí tí ìyá rẹ̀ fi fayé lẹ̀. Kó tó di pé ìyá rẹ̀ kú lọ́lọ́run ti gba kinní yẹn lọ́wọ́ ẹ̀. Ó wá fẹ́ gbé fábúrò rẹ̀, bọ̀ àbúrò rẹ̀ yìí kì í sọkùnrin, kò jọkùnrin tán. Ìyẹn máa ń fojú rìnrìn àjò. Kẹ́ máa wo gbogbo àwọn nǹkan tọ́lọ́run máa ń wò mọ́ yẹn lára. Ìyẹn fojú rìnrìn àjò. Ìjì máa gun ẹṣin obìnrin. Dáwọ́là yẹn ò dúró lọ́wọ́ tiẹ̀ náà. Àwọn èèyàn rí bẹ́ẹ̀ ni tí ó rí dáwọ́là yẹn lò bọ̀ kò rí lò. Ìgbàgbọ́ ta ní ni pé dáwọ́là yẹn Ọlọ́run ti hang ẹ̀ síbi kan. Ń dúró de ẹnìkan náà ran yẹn tí ó rí ìṣubú àwọn méjèèjì tí wọ́n ti lò ṣáájú. Òun ni wọ́n padà rí dáwọ́là yẹn lé lọ́wọ́. Ìyẹn ni wọ́n ń dúró de náà ran. Ntọ́lọ́run bá pè ọ́ lónìí, ó ní ọmọ ìpera rẹ̀ ń ta o. Ọlọ́run èyí dédé fa location sínú ilé kan láì ṣe ìmọ̀ sí àwọn tẹ́ jọjọ nínú ilé o. Àwọn tẹ́ jọjọ bí yín lẹ́jọjọ ní dáwọ́là yẹn. Ẹjọjọ níní. Kì í ṣe dandan ní kọ́kọ́ gbogbo ọ̀rọ̀ tó ní fún wọn. Ṣùgbọ́n lọ́dún ní allocation tó máa mú jáde nínú àwọn nǹkan tó ní tó máa fún wọn. Kì í ṣe chọ́ọ̀chì náà ní ọkọ̀ táìtì lọ. Nígbà tó rí 1 billion lọ́dún tó wá mú 100 million bẹ́ẹ̀ 10% tó kú lọ chọ́ọ̀chì. Tí ọmọ ìyá rẹ̀ kan sì ń bẹ náà pọ́njú tó jẹ́ pé àwọn ọmọ tiẹ̀ Baptist school primary school wọ́n ń lọ school chọ́ọ̀chì tó jẹ́ pé ṣòkòtò gan ò bá ìwù mú ẹsẹ̀ àtẹlẹsẹ̀ náà fi ń rìn lọ school. Ìwọ wá ń lo dáwọ́là ọlọ́nkó 10% tí 100 million ọlọ́nkó fún chọ́ọ̀chì. Òun fìyà jẹ ìrìn àjò ayé rẹ̀ lọ́la ni. Kíní yóò kú lọ́wọ́ rẹ̀. Ọba àmọ́ dà sójú sánmà pé Ọlọ́run máa ná. Yóò padà kú ńbẹ tí wọ́n fọ̀rọ̀ rẹ̀ pìtàn nínú ìran yín. Àwọn tọ́lọ́run ti torí rẹ̀ kì í ṣe pé kó gbé gbogbo ìgbésí ayé rẹ̀ fún wọn. Ìwọ lè má ná 100 million sínú ẹbí rẹ̀ táyé àwọn èèyàn kan fi nítumọ̀. Wàláì mo rántí ọ̀rẹ́ mi kan nígbà tí Ọlọ́run fẹ́ atẹ́gùn sí ìrìn àjò ayé rẹ̀. Àwọn ọmọ ìyá rẹ̀ ló kọ́kọ́ fi atẹ́gùn yẹn sí padà. A rí inú ọmọ ìyá rẹ̀ tó lówó lọ́wọ́ jùlọ lónìí. Ìsì ń jẹ gbádùn ayé lòun gan ní ìsinmi. Bí nǹkan ò ṣe sí lọ́wọ́ rẹ̀ mọ́, ayé ò lè mọ̀ nítorí pé àwọn ọmọ ìyá rẹ̀ yẹn ò rí,
wọn ò rí bí ẹni tí ò ní, wọ́n mọ̀ ẹ̀gbọ́n ẹ tún fọwọ́ bá eléyìí. Tóun ò bá ṣe kinní yẹn gbà yẹn kó pa ibi mọ́nú pé ìwọ̀nba tí ń bá rí náà ní tèmi, àwọn ọmọ yìí náà gbọ́dọ̀ di nǹkan kó fọn sáàrin wọn, bóyá ayé ò bá ti gbọ́hùn rẹ̀ mọ́ lórí ilẹ̀. Ìdí tó gbé mi wá sórí ìkànnì ilé ní nìyẹn lórí ọ̀rọ̀ àyànmọ́ àti kádàrá tá à ń sọ bọ̀. Àwa ara wa là ń fọwọ́ ara wa yàn o, kò sí táwọn yàn fún wa. Ìgbìyànjú dẹ̀ ni, kò sí tí ń jẹ́ kádàrá. Ìgbìyànjú òun ni solution nú ayé. Tọ́lọ́run bá ní pé káwọn èèyàn bá ń ṣe àìtó yìí dáadáa, tí mo wá rí pé àwọn èèyàn gbàgbọ́ oyè rẹ̀, wọ́n gbádùn ẹ̀, màá mú second part ẹ̀ wá. Tẹ́ bá ti rí mi tí mo promise second part lórí fídíò tí mi mú wá, mo máa ń wò pé táwọn èèyàn bá ti tẹ́wọ́ gbà kò nídìí kí n ṣe second part ẹ̀. Tètè mẹ́nu. Ẹ bá mi tẹ̀ káàkiri káyé orí. Ẹ bá mi spread ẹ̀, ẹ share ẹ̀. Ara wọn tí kíní yìí ó wúlò fún, tí ó change mindset wọn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, a bẹ̀ yín ni. Ẹ ṣàánú wa lórí fídíò yìí, ẹ bá wa share ẹ̀ dáadáa. Ẹ ṣé àdúpẹ́.